kí ẹ̀yin olólùfẹ́ mi nílé ní oko ní ẹ̀yìn odi níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò yìí bá fẹ́ dé. Mo kí yín tẹ̀sán-tẹ̀sán, mo kí yín tológun-tológun. Tó wáyé pé ẹ̀yin ẹ̀ṣẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni, orúkọ mi ni Dr. Hafiz Abọ́ládé ọmọ Àràmídé ní ìlú Ìnísà Òyèmọ̀jọ̀. Èmi lọmọ akógbé rajó, ọmọ àfihàn ìjẹ̀bọ́ gbóná. Èmi náà ni èmi lọmọ jagun, èmi lọmọ kò yí àgbẹ̀ ọba rẹ̀ sàgbé. Mọ́mọ́ bí mọ́lẹ̀ tó rọ̀ lógún ọmọdé nílé ọba tó bí mílé, ẹ̀rí mi àdìsá tání mo ní sùúrù, àdìsá lọlé àná, kò sáná wọlé. Ẹ kú kalẹ̀ ní olóko lẹ́yìn odi níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò bá fẹ́ dé. Mo kì í pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi náà ní di. Ìbànújẹ́ ó kéré owó tóbi kò ní wọlé tọ̀ wá. Gbòdògbòdò ayé ò nílùú fún wa. Ẹ̀rí pé lẹ́ni mo kíra mi, inú mi ń dùn ní tẹ́lẹ̀ bí inú mi ṣe ń dùn yẹn. Inú gbogbo ọ̀dọ̀ dùn kalẹ̀ ni. Tábó bá ń lọ níwájú, àní bá. Tó bá ń bọ̀ lẹ́yìn, kò ní bá wa. Ìbànújẹ́ wa kéré ó tóbi kò ní wọlé tẹ̀mí àti àdísìkò aya àdísìkò ọmọ. Àwa náà pàápàá àdídẹ ni àkọlẹ̀kù. Ẹ̀rí tí mo mú wá fún wa lónìí, mo mú oògùn ikọ́ òun ni mo mú wá fún wa ní òní. Àti ẹni tí ó bá máa ń tọ̀ tí ìtọ̀ rẹ̀ máa ń hó, tí tó máa hó, tí ó máa nígbà tí ẹ bá da ọṣẹ kalẹ̀ tó máa ń fóòmù, àìsàn ni o. Àgbo ẹ̀ náà mo mú wá fún wa lónìí. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ fún mi ní ẹ̀bùn ní ọlọ́pàá òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ̀yin tẹ́ ní kí n má dárúkọ yín. Mi ò dárúkọ yín o, àmọ́ Ọlọ́run mà yín. Ní tẹ́ wá ń ṣe fún mi, ìlọ́po oore, àdìpèlé oore, Ọlọ́run á máa ṣe fún yín. Àdìpèlé ẹ̀san, Ọlọ́run á máa bá mi san yín ní ẹ̀san rere. Ẹ dákun ẹ̀yin tẹ́ tí subscribe, mo bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Báwo la ṣe ń ṣe oògùn kọ́ yìí? Oògùn yìí ní tí mo ti ṣe fún èèyàn dáadáa ni. Ìyá kan pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìyá yẹn ikọ́ tí ń dà ìyá yẹn láàmú. Wọ́n láwọn ti lo oògùn, àwọn ti lo oògùn òyìnbó, àwọn ti lo gbá, àwọn ti lo àwo, àwọn ti lo kò bàbá náà sùn. Wọ́n láwọn rí program mi lórí page mi ní Facebook tí mo sọ̀rọ̀ ń pa oògùn kọ́. Àwọn wá lè ṣe kìíní fúnra wọn pé táwọn bá ṣe fúnra wọn, àwọn ò ní lè lò ó. Pé ṣé mo lè bá wọn ṣe, èló mo fẹ́ gbà. Mo sọ fún ìyá yẹn pé ká má wọrí, ibi kọ́ ló ń dà wọ́n láàmú, ká má wọrí. Tí n bá ti ṣe fún wọn, tí kọ́ọ̀nì bá ti lọ, tó bá wù wọ́n, òun nìkan fún mi. Oògùn náà ni kó lè jẹ́ àǹfààní fún gbogbo wa. Láti mo ṣe àgbo yìí, tí mo ṣe oògùn yìí, ìyá ń dúpẹ́, wọ́n fún mi lówó. Ìyá ni wọ́n ní kí n send account number wọn. Nígbà tí wọ́n lo oògùn níbi kan, wọ́n bá ní tó jáde lára àwọn táwọn ń tú. Ṣé tó wà nínú ara àwọn leléyìí? Ikọ́ ní sì lọ. Ìyá ń fún mi ní owó. Ẹ má jẹ́ ń dárúkọ, torí ó ṣeéṣe káwọn èèyàn tó mọ̀ wọ́n kan gbọ́, mi ò ní dárúkọ. Àmọ́ wọ́n fún mi, ìyá ni wọ́n dùn mí nínú. Nǹkan tí mi expect, ìyá yẹn ṣe,
oore tẹ́ ẹ̀ ní ro kan Ọlọ́run á ṣe fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí. Ẹ ká bá mi try oògùn kọ́ ẹ̀ wò bá mi try ẹ̀ dúpẹ́ fún Ọlọ́run látara oògùn kọ́ yìí. Ẹ bá mi lọ wá epo pupa bíi ìgò kan, epo pupa ìgò kan. Ẹ wá gbé pọ́ọ̀tù kaná, ẹ da epo yìí sí, ẹ jẹ́ kí epo yìí gbóná kó gbá dáadáa. Ṣé ó ti gbá? Ẹ dákun má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì. Ẹ rí pé mi ò béèrè owó, ní tí mo fẹ́ náà ni pé ẹ bá mi share àwọn program mi, ẹ bá mi like, kí ẹ comment. Ẹ má gbàgbé láti bá mi give testimony lórí program tí ẹ bá ti wò tí ẹ ti confirm. Ẹ give testimony lórí ẹ̀. Tí ẹ ti gbé epo ìkaná, ó ti gbóná, ó ti gbá dáadáa. Ẹ bá mi mú aláǹgbá ládẹ̀rí pọ́n, aláǹgbá akọ aláǹgbá òní a máa wá tó pọ́n dáadáa. Aláǹgbá yìí àní pa, àní pa. Aláǹgbá òyẹ̀ òní a máa lò fún iṣẹ́ yìí o. Lọ́pọ̀lọpọ̀ lómi àti máa béèrè ní tí ò bá yé yẹn láǹfààní àti béèrè o, ẹ má sì ní gbọ́. Lọ́pọ̀lọpọ̀ lómi wá tún máa fi ìbéèrè tó béèrè. Ìdí èyí, aláǹgbá òyẹ̀ ààyè àwọn kan ń pè ní òyẹ̀, lọ́dọ̀ tiwa èdè ìlú mi nìyẹn. Ààyè òní a máa wá aláǹgbá, àní pa, a máa jẹ́ kó rí aláǹgbá yẹn ó máa weak. A máa jẹ́ kí aláǹgbá yẹn kó weak. Tá a bá mú aláǹgbá yẹn, a lè kán eegun ẹ̀yìn ẹ̀, ká ṣẹ́ lé eegun ẹ̀yìn débi pé kò ní sálọ. Gbogbo ọ̀nà tó bá fi lè gbà tó fi lè weak, ẹ jẹ́ ká weak aláǹgbá yẹn. Epo tá a gbé kaná tó ti gbá, bóyá ẹ ju aláǹgbá yẹn sínú epo, yóò máa ṣe pàràpàrà nínú epo, yóò máa jà. Ẹ fílẹ̀, ẹ dín mọ́bẹ̀, ẹ jẹ́ kó dín dáadáa, kó dín bàbá, kó dín dáadáa. Tó bá ti wá dín dáadáa, tó bá di ọjọ́ kejì, ẹ mú aláǹgbá yẹn àbí tàbọ́jọ́ yẹn tó bá ti tutù dáadáa, ẹ mú aláǹgbá yẹn, ẹ sọ́nù, ẹ nídìí ẹ̀. Epo tá a ti gbá yìí, ẹ dà sínú òkè kan, síbí kan ní àárọ̀, síbí kan ní ọ̀sán, síbí kan ní alẹ́. Ẹ gbìyànjú ẹ̀ kẹ́ ẹ fún ilé lábọ̀ bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹni tó bá ń tọ ìtọ̀ títọ́ máa hó, bá mi lọ wá ewé gólóbà táwọn olóyìnbó ń pè ní guava, àwọn ń pè ní ewé gólóbà. Ẹ já ewé yìí, ẹ sànù, ẹ gbó, ẹ fomi gbó, ẹ fàjọ, ẹ fi asẹ́ fi sẹ́, ẹ máa mú. Bó yìí jẹ́ pé àgbo la fẹ́ sè ni, ẹ já púpọ̀, ẹ sè é lágbo. Ẹ máa mú ní àárọ̀, ọ̀sán, alẹ́. Ìtọ̀ tó ń hó, ìtọ̀ yín ò ní hó mọ́. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá. Gbòrògbòrò ayé kò ní lù fún wa jó. Ní ìbàdàn lórí ètò yìí lónìí, tó bá dìgbà míì, á tún mílí tó fi yàtọ̀ sí eléyìí wá. Ire o, ó dìgbà kan náà.